last na everybody go chop breakfast ojú everybody wá máa bó ẹ̀yin tẹ́ ń jẹ lábẹ́ bàbá Tinubu tẹ́ bá rò wípé àwa tá ń complain a hate wọn ni ẹ̀yin lẹ love wọn irọ́ lẹ ń pa ṣebí nǹkan tí ẹ fẹ́ kí wọ́n máa ní believe nìyẹn ìwà ariwo ni bàbá Tinubu wù sí àwọn ọmọ Yorùbá tí ẹnìkan ṣe máa attack wa wípé à love wọn ṣáwọn gan fìfẹ́ hàn sí ilẹ̀ bàbá wa àbí wọ́n fi hàn sáwọn ọmọ ìran Yorùbá àti Yorùbá everybody mọ Tinubu sí orí ibi tó dẹ̀ dúró sí lórí àpèrè ẹ̀ ló wà kò change as a matter of fact ojú everybody ti ń bó last na everybody go chop breakfast àtúnṣe ń tún sọ ní 2027 ìbò yẹn ẹ jẹ́ ká rí ẹ̀yin ọmọ Nollywood ẹ̀yin ọmọ Yorùwood ẹ jẹ́ àtúnrè yín gbòòrò kẹtún bẹ́ sí títí kẹ fún káàkiri bí oṣooṣun bó tilẹ̀ jẹ́ wípé èpè lókù tẹ fi ránṣẹ́ sí Tinubu àti Ṣèyí tá a bá ń wí ẹ̀yin kan á máa ṣe àbòsí àtọ̀tẹ̀ ẹ fẹ́ mẹ́kì kẹfẹ́ àwọn tá à ń sọ̀rọ̀ nípa àwọn kan máa rí somebody like me bí aláìdá bí ẹni tó hate wọn irọ́ ni gbogbo wa lájọ mọ òtítọ́ ẹ wo bàbá ẹ wo ọ̀rọ̀ tó sọ́sìn Ṣèyí jàre Ṣèyí Tinubu ó mọ iye ọdún tí mo ti ń pariwo pa oppressor ni ẹ ó ti oppress ẹ wá pa they keep coming for my father they keep coming for my father who is coming for your father bàbá tiẹ̀ ò mọ̀ nǹkan tó ń ṣe fún àwa ò lè ròyìn tó nǹkan tí bàbá tiẹ̀ ń ṣe fáwa ó fẹ́ pa wá run ìwọ ní they keep coming for your father they keep coming for your father ṣé wọn náà ti fetí ara ẹ gbọ́ wọn lálábòsí ni ẹ oppressor ni ẹ alimanjiri àwọn nọ́dánà nìkan lẹ́mọ̀ léèyàn tó bá ti wá dé 10 minutes ìgbà yẹn lẹ máa mọ̀ wípé Yorùbá kan wà níbì kan kò sẹ́ni tó jèrè yín ẹ wá bí gbà ẹ wò kọ́rọ̀ mi gan lè nítumọ̀ ìjà àjọ wo fídíò. ìgbà tá à ń ṣe campaign wa ń ṣe pẹ̀lú dùnú pé mẹ̀sáyà wa ti dé ìbíkọ́ Tinubu jẹ́ ẹni tá a ti nífẹ̀ẹ́ ti pẹ́ ó dẹ̀ ṣe dáadáa láàrin àwọn òṣèré bọ̀dì torí ẹ̀ ló jẹ́ ká jáde fún 2 months. oṣù méjì la fi jáde. kí wá lọ fún yín gẹ́gẹ́ bí kúṣẹ́ o. bóyá orí wọn ò tí ì pè débẹ̀. náà débi tó máa fi ronú níbẹ̀ sẹ́wọ̀n ń ṣe nǹkan fún àwọn èèyàn káàkiri ni yàtọ̀ sáwà gan òṣèré mélòó náà ti ṣe nǹkan yàtọ̀ sí àwọn tó súnmọ́ wọn tí wọ́n àwọn náà ń géènì lára wọn. ṣé Ṣèyí yẹn máa lóhun òríran kò rí àwa àgbà arúgbó nígbà tá à ń ṣe campaign sójú Ṣèyí dí ni sọ́fọ́ ni kò rí pé àwọn àgbà òṣèré kan ṣe. òṣèré mélòó tẹ lẹ kó jáde fún campaign yẹn gbà yẹn. we are over 100. over 100. gbogbo arìn kiri àtàgbàlagbà àti ọmọdé níbi táwọn gan ò lè campaign wọ àwa ń wọbẹ̀ tolú ẹ̀ ń wọ àárín ọjà káàkiri láì ṣe wèrè. ṣé wọ́n gbowó kalẹ̀ fún yín tẹ̀ ń ṣe gbogbo stress yìí gbà yẹn lọ. wọ́n gbé nǹkan kan kalẹ̀ èpè oríṣiríṣi ló ń lọ lórí kọ́mẹ́ǹtì gbogbo àtàǹjáde wọ́n ń pòsì èpè sí everybody. ọ̀rẹ́ mi Ọláìyá tó lọ sí òòhàn Yemọja nítorí Tinubu èpè tó gbà di ìsinyìí kò ìbọnú àwọn èpè ọ̀ wọ́n ń pòsì ẹ̀ sí ní gbogbo ìgbà. bọ̀ agbọ́ngbà yẹn pé wọ́n fún bàbá Ọláìyá ní. ta ló fún mọ́tò. ta ló fún kò sẹ́ni tó fún bàbá ló dẹ̀ lọ ẹlẹ́ẹ̀kejì ṣé ó yẹ ká máa fi àgùn ta là káàkiri ká máa fi gbé wọn ṣépè. ní campaign lẹ́lẹ́kejì fún bàbá. mi ti ro kí ló dé. ìṣe pé campaign ẹlẹ́ẹ̀kejì gan àfàìmọ̀ ká má tún fẹ́ pè tí ń dì gan pé ẹni tó bá dìbò fún wọn. Ṣèyí yẹn wá ń fò káàkiri ń lọ ọlẹ̀ àwọn mọ́là káàkiri ní ìsanwó hospital ṣé kò sẹ́ni tó síìkì nílẹ̀ Yorùbá ń bí ni hospital mélòó ló ti wọ̀ nílẹ̀ Yorùbá ń bí lọ sanwó àwọn aláàrẹ̀ Ọlọ́run bá wa dáyà wa padà fún yóò jẹ kò sí nǹkan kan bóyá orí afẹ́fẹ́ Emefiele yóò jẹ burúkú yà kò sí bí ó ṣe ní jẹ. ọbí yín ó tán bí ó tán o ó tán bí ó tán o ẹni àwí fún ọba àjẹ́ ó gbọ́ ó tán bí ó tán o èmi mọ̀ wípé ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyájọ́ ń jẹ gbogbo wa ni ojú gbogbo wa jọ bó last everybody don chop breakfast ẹ wá kùn lẹ́yìn bàbá Alápinni Òòṣà ẹ ṣeun jàre tẹ̀yìn voice out síta God bless you for speaking out for us ẹ ṣeun ẹ jọ àwọn alábòsí bíi bàbá wa brọ́dà wa Saheed Balógun apádà rí wọn àwọn nọ́dà ìyàdé náà nígbà léyà tó padà wà ń dẹ́ran léyà wọn lè sòótọ́ lẹ́kùn tí mú wọn lọ́wọ́ wọn ti máínọ̀sì wọn ẹ jọ jàre bàbá dádì Jídé Kòsọ́kọ́ ẹ̀yin máa lẹ́ wẹ́kọ̀mù àwọn tó dì káàpù kúrò ní movement ní ọdún náà lọ́hùn àwọn bíi bàbá yẹn tó ní ẹni mọ̀nà ló ń tọ̀ bàbá Ṣokotí àwọn bàbá Adémọ́lá àǹkó
ẹ̀yin lẹ wẹ́kọ̀mù wọn àbẹ́ ti gbàgbé fídíò wà online o tí gbogbo wọn tínú wọn tẹnu wọn yọ̀bẹ ní gẹ́lẹ́ tó ṣẹ̀ṣẹ̀ jẹ ewédú tó ń pẹ̀lú àmàlà ẹni tó mọ̀nà làwọn ń tẹ̀lé lẹ́yìn ẹni tó mọ̀nà sí òpadà mọ̀nà ó ti kó yín wọgbó ó tẹ̀ ti wá dáa fún gbogbo wa bẹ́ẹ̀ ìjọba bàbá tẹ́ dìbò fún tẹ lóhùn ló mọ̀nà wọ́n ti ní bamboo house lókù fáwọn mẹ̀kúnnù ọlọ́ṣà máa jẹ́ kán kó gbogbo wa lọ sínú igbó ká lọ máa gbénu gbóporu wá mú wọn nínú ìgboro ibi tọ́rọ̀ dé dúró báyìí ìjọba bàbá Tinubu ni mo rí first billionaire president tí Nàìjíríà máa ní tó fi cup of rice tó fi ń pa community pọ̀ bàbá you are a disgrace to us ẹ ti ẹ̀ dúró ẹ̀yin Tinubu family kí ló dé tẹ wálé ayé máa yà ní ká bí yín ni o Ṣèyí Tinubu ṣòráyé ẹ ṣórí tá bá sọ fún yín ẹ̀yin alábòsí àárín wa ẹ máa fẹ́ káwọn yẹn kán máa rí wa bẹ́ẹ̀ nípa hate wọn tell me the reason why I should hate Tinubu family ṣẹ́yìn ilẹ̀ ń bọ́ wa ni máa wà kí sáà adẹ̀ṣìjọyàn náà àṣìná sísì yín rí kì í ṣe gbogbo wa la máa ṣerú lábẹ́ yín a ní kẹ́ do the needful fáwọn aráàlú ni bàbá àwọn nọ́ọ̀tì wọ́n ní anti nọ́ọ̀tì nìyín Yorùbá anti Yorùbá nìyín kò wá sí sáìdì ibì kan báyìí tó gbádùn yín tẹ́ wúlò fún ara yín nìkan lẹ wúlò fún what a family tàbá wá wí lọ wíbọ̀ Ṣèyí á ní òun o president àwọn youth láàárín ìwọ àtàwọn ọmọ olówó àtàwọn ọmọ politicians tẹjọ ń kóra yín kiri ló ti jẹ president ok Ṣèyí jọ̀ọ́ Ṣèyí Tinubu kẹkọọ kan mi bàbá bẹdà bá wa gbé fídíò jáde àwọn mídíà ẹ jẹ́ kán gbé iṣẹ́ àwọn mẹ̀kúnnù youth wa tó ti empower tó ti jẹ èrè látàbẹ́ jọ̀ọ́ afẹ́ rí àfi kó máa kulẹ̀ ló bẹ́yà bàbá ẹ ní president ní o bóyá wo ló ń rù láàmú convoy ti bàbá ẹ títí ẹgán ju ti bàbá ẹ lọ kí ló dé ó kàn ń kulẹ̀ lọ́kulẹ̀ bọ̀ bí kò nàyàn kó fọwọ́ lágbáyàn lójú irú nas president bó ṣe ó nà yẹn gbé ó kàn fìyà jẹ gbé Ṣèyí pẹ̀lẹ́ tiẹ̀ ẹni tá a bá lè mú Ọlọ́run la fi fún mo fẹ́ kó mọ̀ gbogbo ẹ̀yin Tinubu family gbogbo bá ṣe bá yín sọ lójoojúmọ́ tẹ́lẹ̀ ní gbọ́ tẹ́lẹ̀ gbà tó jẹ́ pé titara yín nìkan lẹ mọ̀ Ọlọ́run nìkan ló máa mú yín o Ọlọ́run á mú yín àní family Tinubu ẹ súnmọ́ bí ya gbá ẹ jìnnà sábìyamọ kò sí traces pẹ ní feelings fẹ́ dà láyé kan láàrin gbogbo yín bákan náà ni gbogbo yín ìmọ̀tara ẹni nìkan mímímì lẹ́yìn Tinubu tẹ́lẹ̀ ń jẹ́ mímímì family ló yẹ kó máa pè yín kò sí èrè ìgbà tá a wá sọ fún yín pé kẹ má jẹ́ dìbò fún bàbá yìí kọ́ ẹ nírọ́ ẹ rò pé àwa kan hate wọn ẹ sá lọ bẹ̀ bẹ́ẹ̀ ni pé tán bá ti win tán wọ́n á rántí yín ń tọ́ yín ọ̀ọ́bí bàbá alápè ni ẹni ní 2027 campaign ipa anybody tó bá jáde ẹgbẹ́ wọn ṣépè mo like ibẹ̀ yẹn ojú everybody ti bọ́ báyìí ẹ ti rí pé kò ṣe pa hate wọn àwa ti mọ bàbá Tinubu tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́sàn ká tó máa jọ gbé náwó ojú wọn lóru kò sí ọbọ̀ kì í jèrè lẹ́yìn ọkọ̀ kò sí nǹkan rẹ̀ kan tó tinú Násárẹ́tì bàbá Tinubu bọ̀ wá jáde bàbá wo bàbá tí ò rí téèyàn rò ṣẹ́yìn rí bàbá Tinubu bẹni tó wá ṣiṣẹ́ tó wá rúùlù gọ́fìmẹ̀ntì ni bàbá kàn fẹ́ kórúkọ òun wà bẹ́ẹ̀ káwọn náà dẹ enjoy rí convoy wọn ni kó ṣáà máa fọlọ léwájú fọlọ lẹ́yìn president ló ń bọ̀ yẹn kó máa ṣe àṣẹ kó máa lọ represent káàkiri àyàmì president ṣe ti rí mi mo fìgbà kan jẹ president Nàìjíríà nǹkan tí bàbá wa wá nìyẹn tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ó yá ṣé ìjọba bàbá Tinubu jọ gọ́fìmẹ̀ntì tó ní clue tó ní plan dey play ẹ orí speech wọn gan ní democracy day U12 ẹ pẹ̀lẹ́ bàbá Tinubu ẹ ṣáà máa fi gbogbo ọjọ́ disgrace wa kò sí wàhálà ẹ wo ẹ̀yin wo lẹ tún fẹ́ pa Jídára ẹ tún fẹ́ pọ́ìsì Àjídára bẹ́ẹ̀ ṣe pa bàbá àrà gbogbo àgbáyé ẹ wá gbọ́ o wọ́n ní àwọn ìjọ aláṣọ funfun wọ́n náà ti fẹ́ pa Jídára báyìí o wọ́n fẹ́ pọ́ìsì ẹ̀ wọ́n tún rán àwọn lọ fi pọ́ìsì fún àwọn boys ẹ̀ tó ń bá ṣiṣẹ́ band boys ẹ̀ wípé kán lọ pọ́ìsì oúnjẹ Yorùbá ẹ tún ti fẹ́ gé igi eléyìí náà dànù àwọn ògo ilẹ̀ Yorùbá tó ti fẹ́ sanná sẹ́ tó ti fẹ́ fàáya ẹ̀ wá gbọ́rọ̀. ìrírí ayé rí máa bọ̀ ní Kérúbù àti Sẹ̀lẹ̀ tó o bá ti rí ìrírí ayé rí máa bọ̀ ní Kérúbù àti Sẹ̀lẹ̀ àwọn gangan ni wọ́n ní formulation of ọ̀tẹ̀ àti àbòsí níjọ́ tó o bá ti wọṣọ yẹn beware of alábòsí beware of ọlọ̀tẹ̀ wọn ò ní capability láti lè ṣe nǹkan kan ability lásán lọ́ní ṣùgbọ́n wọ́n lè bá tiẹ̀ jẹ́. Àjídára pariwo ní ìsìn kí n jẹ Àjídára Ràṣẹ́gun ó kígbe ní ìsìn pé wọ́n fẹ́ fóun ní poison àjọ kò sí bá ṣe pa bàbá àrà nìyẹn o máa yẹn sọ̀rọ̀ tó bá lọ gbọ́ orin ẹ̀ ó ní wípé
níbi tí wọ́n wọ́ sí dé kí ló dé tí wòlíì a máa dìtẹ̀ olórin ṣé kíláàsì kan náà lọ́jọ́ wà ní ṣebí wòlíì lẹ́yìn pera yín kí ló dé tẹ̀ ń dìtẹ̀ olórin ẹ fi ilẹ̀ sáyé ẹ̀ náà ilé ayé yìí iṣẹ́ rí ohun tí ò bá kàn ẹ́ tó bá lọ tọ́jú bọ̀ wà láì wà á rí bọ́ọ̀lù ṣe máa fìyà jẹ́ torí mi ò mọ pírọ́blẹ̀mù àwọn èèyàn wọ́n bá yẹn kọrin ní ìsìn wípé wọ́n fún àwọn ọmọọṣẹ́ òun ní poison wọ́n ní kó fi sóúnjẹ fóun on top of what ṣé torí ìgbàlà ó ní wọ́n tún fún ọ ní fóònù ẹ máa rìkọ́ọ̀dù ẹ̀ tó ló máa ń jábọ́ bàbá yẹn ní pé wọ́n ṣàfẹ́ bring òun down for no reason ṣẹ́yìn ìṣẹ̀lẹ̀ ó wà lájúlẹ̀ kí tàlùbọ̀ kò wọ́n olórí ló tún great nínú ìṣẹ̀lẹ̀ tó kọjá bàbára ajídára tó tún dìde bọ̀ ẹ fẹ́ jábọ́ ṣùgbọ́n mo sọ kinní kan o ọmọ tí òkété bá bí àjálẹ̀ ló ti ń sọ ẹni bá náà máa pa ògo mọ́ bàbá yẹn nínú á jẹun lé alọ̀ṣọ́ wọn lódò. àmín gbogbo ẹ̀. lórúkọ tí ilẹ̀ ń jẹ́ tó jẹ́ bá gbọ́ bí màá yẹn ṣe kọ̀ọ̀nù lóko ọ̀tá ń bẹ nílé olóde wọ́n ṣe bàjẹ́ olórí mi wọ́n ń gbàdúrà kírú mi lè jábọ́ kọ́ lè wí pé ṣé àwọn ò sọ ẹ̀jẹ̀ ń wọ̀rọ̀ ẹ mọ̀ pé àwọn olórí yìí ohun tó ń pass through ni wọ́n fi ń kọrin ẹ máa fọ jígí ọwọ́ mi ẹ máa fọ jígí ọwọ́ mi bí mo bá ṣẹ̀yìn ẹ foríjì mi bó bá wulẹ̀ fọ́ àjọ̀dún wà dáná torí ó pẹ́ ènìyàn ló ń jẹun làkàtà mi etí wọ́n dẹ̀ di ẹ ṣàfẹ́ pa ògo ìdílé kan ẹ fẹ́ pa jídára nítorí iṣẹ́ olúwa ṣolúwa lè ń ṣiṣẹ́ fún àbára yín mo ti sọ fún yín pé ìjọ méjì ni ò ní kún láyé ìjọ méjì ni ò ní dọ́run church of àbòsí church kí ni mo pè é ìjọ tá a fa àbòsí kójọ kò lè jọ torí ọlọ́run ń gbé nínú òun gbé lẹ́yìn alábòsí kí ni ìjọ kejì ìjọ tẹ́ ẹ fi wọ́n kójọ ilé tá a bá fi tọ́ mọ ìlú wọn ẹgbẹ́ ọwọ́ méjèèjì sókè ẹ bá gbàdúrà fún lórí. ṣẹ́yìn náà ti ń gbọ́ báyìí ẹ̀yin wo lẹ fẹ́ pa Jídára ẹ má poison máa yí bẹ́ẹ̀ ṣe poison bàbá àrà lánàá tẹ́ ẹ pààyàn bàbá yẹn tẹ́ mú igi yẹn gé dànù ok ẹ̀yin tẹ́ poison bàbá àrà according to ó jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ allegedly ìgbà tẹ́ ti wá pa nísìn ṣe ti wá mú ògo ẹ̀ mọ́ títí yín ṣé ẹ ti pa ògo bàbá àrà àná tó pa ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ síkú ẹ̀ tẹ́ ẹ̀ ń rí ẹ̀ ṣé ẹ ti mú ògo tẹ̀ nígbà tó ti kú nísìn ṣé ó ti ń ṣiṣẹ́ fún yín irọ́ ó wáyé tiẹ̀ ẹ̀yin wá títí yín ni ṣé nǹkan ti ṣe ilẹ̀ Yorùbá ní báyìí torí kò fẹ́ yé mi mọ́ I can imagine nǹkan tí màá yín go through wípé wọ́n fún àwọn ọmọọṣẹ́ òun ní poison kan wá fi sínú oúnjẹ fóun wọ́n tún ní kó máa rìkọ́ọ̀dù ohun ẹ̀ torí pé ó máa ń sọ̀rọ̀ tó bá wá réyàn tó rọra withdraw ara ẹ̀ tó sọ rẹ̀ tó gbé rẹ̀ sínú chẹ́ẹ̀lì ẹ̀ máa bú kò ń báyàn ṣe ó wà arrogant gbogbo èèyàn ló irọ́ ni nǹkan tó ju everybody rí kò easy kí ló dé tó ṣe pé majority yín kì í fẹ́ kí ọmọ Yorùbá kan kó gòkè báyìí ẹ wo Máyégún political ẹ wo brother wa yẹn ẹ rí wípé àwọn ọmọ Yíbò ló ń jókòó tì tó ń bá sọ̀rọ̀ tó ń ṣe program wọn back to back ẹ rí báwọn ọmọ Yíbò ṣe ń fún ní support back to back ó Yorùbá ọmọ Yorùbá mídíà mélòó lẹ rí nínú Yorùbá ó sì rẹ pé tó jẹ́ Yorùbá tá à ń sọ̀rọ̀ nípa òmìnira àbí à ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá mélòó lẹ jẹ́ kó gbérí mélòó lẹ jẹ́ kó láṣeyọrí mélòó ọ̀tẹ̀ àbòsí orin wo ni mo máa pariwo wọn á kọ fún wa gbogbo gbà àní ẹ yàgò fọ́tẹ̀ àtàbòsí wọn á dúró pa mọ́ ẹ lọ́rùn ní pé ò ní kọjá ibi tó wà yẹn ìfẹ́ àwọn fẹ́ gbé ẹ wálẹ̀ wọn ò fẹ́ kó gbọ́ ẹ mọ́ wọ́n bìlíìfì pé tó bá pa ògo ẹ mọ́lẹ̀ bóyá jẹ́ kó òun gbà yẹn lógo wọn máa dìde ìgbà tẹ́ pa bàbá àrà ṣó ẹ̀yin tẹ́ pa ṣé ẹ padà lógo ṣá àgbúrò yín mọ́ lónìí àgbúrò yín mọ́ Ajídára yìí lóyìn jẹ́ ká tó máa gbọ́ nǹkan kan nípa bàbá àrà òun náà lẹ tó ti fẹ́ pa ẹ̀ ẹ̀yin ọmọ Sẹ̀lẹ̀ àti Kérúbù àti wá fi Ajídára gbogbo wákàtí àti fi kọ́ yín lọ́rùn orí ògbùdọ̀ fọ́ tó bá fọ́ kó lo paracetamol sí kó lọ ní o tí a bá gbọ́ pé nǹkan kan ṣe Ajídára ẹ̀yin Kérúbù àti Sẹ́ráfù àti Sẹ̀lẹ̀ tí nǹkan bá ṣe máa yí ó ti pẹ́ tẹ́tí máa ń wé àwọn ọmọ ológun àárín yín jẹ àwọn olórin ẹ̀mí ẹ̀yin náà ìgbọ́ nǹkan tí máa yí sọ
kí ló kan ẹ̀yin prọfẹ̀tì àti olórin ẹ̀mí tẹ̀yin prọfẹ̀tì ń pa àwọn olórin ẹ̀mí nínú Kérúbù àti Séráfù àti nísẹ̀lẹ̀ kí ló dé tẹ̀yin prọfẹ̀tì Sẹ̀lẹ̀ àti Kérúbù àti Séráfù tẹ̀ ń wín ọmọ ẹ̀mí olórin ẹ̀mí tẹ̀ ń wín wọn jẹ wín ojú tì mí fún yín o ẹ lọ pe àrò àtọ̀dọ̀ fínú yín kẹ́ lọ bára yín sòótọ́ ọ̀rọ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ ti jú ó ti ń pọ̀ jù ṣebí ilé Ọlọ́run la pè é ṣẹ̀ráyé anyway mo sọ yìí mo dúró ná orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kókó ni mò ń jẹ́ tí fídíò ẹ bá dọ̀dọ̀ ẹ bá mi pín síta ẹ bá wa pariwo ẹ jẹ́ kí gbogbo wa jọ pariwo ẹ má jẹ́ wọ́n pa Jídára torí ẹni yẹn ti sọ lọ́dún tí Gani Adams sí àtáàkì mi mò ń pariwo lójoojúmọ́ pé wọ́n àtáàkì mi ẹ̀gbọ́n ìgbà tó wá ṣe síta ìgbà ẹni gbogbo yín gbọ́ mo rí pé ọmọbìnrin ilé ń pariwo ọmọkùnrin ti ń pariwo bàbá Jídára ti ń pariwo sí ìwọ àtẹ̀mí ti gbọ́ ẹ jẹ́ àfikọ́sẹ̀lẹ̀ àti síyànẹ́sì lọ́rùn nǹkan ò gbúdọ̀ ṣe o ẹ bá wa share fídíò yìí support Ajídára kó o bá wa share tó bá bírú ẹ̀ nìkan lọ́mọ àbò ní irú ẹ̀ lọ́kọ àbò jẹ́gbọ́n àbò jábúrú ẹ̀ wà ní kókú mọ́ ẹ lọ́wọ́ àbò bá jọ̀ nìkan lẹ nínú family wà ní kókú tó bá wá rí bẹ́ẹ̀ bá mi mú fídíò kó bá mi share káàkiri sí gbogbo ọmọ Kérúbù àti Séráfù àti Sẹ̀lẹ̀ ìjọ aláṣẹ funfun pátápátá ipe àti fàjídára kan wọn lọ́rùn má sì gbàgbé láti bá mi like fídíò kó sì bá mi drop comment ẹ̀ síbẹ̀ ire o kàbìtì.